A kú dédé àsìkò yìí, a kú kó lè dá àdúrà gbogbo wa ni yóò gbà lágbára Ọlọ́run. Ìròyìn Feli-feli náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti iléeṣẹ́ wa Ìròyìn Feli-feli TV. Lónìí ti ṣọjọ́ Ajé Monday ọjọ́ 15 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó yára gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti darapọ̀ mọ́ àwọn aṣíwájú lágbàńlá ayé gbogbo láti bẹnu àtẹ́lu ìwà kan àti ìgbésẹ̀ kan èyí tí àwọn kọlọ̀sí kan tí wọ́n gbé láti fẹ́ ṣe ikú pa ààrẹ tẹ́lẹ̀ rí ní orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump níbi ìpolongo ìbò èyí tó wáyé ní orílẹ̀-èdè ọ̀hún lópin ọ̀sẹ̀ èyí tó kọjá yìí. Nínú fọ́nrán kan tó fi hàn, ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀hún náà ló tún gbà lérò láti díje dupò ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà padà bọ̀ sípò lẹ́ẹ̀kan sí i níbi ìpolongo ìbò ọ̀hún tó wáyé èyí ni wọ́n ti gbọ́ pàwọ̀ ìbọn léléyìí tó jẹ́ wípé Donald Trump gangan òun ní èròǹgbà láti fi ìbọn yanjú rẹ̀, ṣùgbọ́n tí orí kò yọ kúrò lọ́wọ́ ikú òjijì èyí tí ò bá rán lọ sí ọ̀run ààrẹ má bọ̀. Níbẹ̀ ni ààrẹ Tinubu ti ní irú àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tó burú jáyè láti máa rírú àwọn ènìyàn gbé ìgbésẹ̀ tí ò dáa láti fẹ́ ṣekú pa olórí eléyìí tó ń darí ìlú tàbí tó ń gbà lérò láti darí ìlú. Ààrẹ Tinubu tó fi ọ̀rọ̀ náà sórí ìkànnì ayélujára X rẹ̀ tá a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ lánàá Sunday tí ṣe ọjọ́ 14 nínú oṣù keje ọdún yìí, tó ti ní inú òun ò dùn pẹ̀lú ìwà tí àwọn ọmọ orílẹ̀-èdè Amẹ́ríkà wò pẹ̀lú bí wọ́n ṣe fẹ́ gbìyànjú láti gba ẹ̀mí lẹ́nu Donald Trump, ṣùgbọ́n tí orí kó Donald Trump tí orí kó yọ Trump ọ̀hún wá ní inú òun dùn wípé tí kì í bá ṣe ti Ọlọ́run ni ó ní èyí tí wọ́n ń sọ yìí kọ́ ni wọ́n máa sọ ó ní òun yóò bá ti gba ìkúrújẹ lọ́wọ́ ẹbọra ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí bí olórí orílẹ̀-èdè Faransé, orílẹ̀-èdè Bìrìtìkó àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni wọ́n kí Trump wípé ó kú oríire eléyìí tí orí kò yọ kúrò lọ́wọ́ ikú òjijì èyí tí ò bá rán lọ sí ọ̀run níbi ìpolongo ìbò èyí tó wáyé. Ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí fún ẹgbẹ́ àwọn adájọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Bar Association, tó tún jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọ ènìyàn, eyín ọ̀mọ̀wé Olisa Agbakoba SAN, òun mà ló ti bẹnu àtẹ́lu ìgbésẹ̀ eléyìí tí àwọn ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin kan tí wọ́n ń gbé láti dá ìpínlẹ̀ mọ́ àwọn ìpínlẹ̀ èyí tó ti wà nílẹ̀ báyìí. Agbakoba ní kì í ṣe dídá ìpínlẹ̀ sílẹ̀ ní ó tán ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà báyìí, bí kò ṣe wípé bí wọ́n bá lè padà sí ẹsẹ̀ àárọ̀ èyí tí wọ́n ń ṣe ètò ìṣèjọba ọ̀hún láyé àwọn olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀, Nnamdi Azikiwe, Tafawa Balewa èyí tí wọ́n pè ní regional. Ó ní nǹkan wọ̀nyí gan ni ó mú ọ̀nà àbáyọ bá orílẹ̀-èdè Nàìjíríà. Agbakoba nínú ọ̀rọ̀ rẹ̀ nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan èyí tí wọ́n ṣe fún lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 14 oṣù keje ọdún yìí ní ìpínlẹ̀ Èkó, òun ló ti sọ wípé lára àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin kan èyí tó wà láti apá gúúsù àríwá ni wọ́n ń pè fún ìdásílẹ̀ ìpínlẹ̀ mọ́ àwọn ìpínlẹ̀ èyí tí wọ́n ní wọ́n fẹ́ yọ ìlú kan èyí tí wọ́n pè ìpínlẹ̀ kan tí wọ́n gbà lérò wípé yóò máa jẹ́ Ètìtì state, èyún ìpínlẹ̀ Ètìtì èyí tí wọ́n fẹ́ yọ kúrò lára ìpínlẹ̀ Anambra. Bákan náà wọ́n fẹ́ yọ ìpínlẹ̀ kan kúrò ní ìpínlẹ̀ Ebonyi, ìpínlẹ̀ Enugu tó fi mọ́ ìpínlẹ̀ Imo, tí gbogbo ìpínlẹ̀ yóò sì máa lọ sí bíi 40. Lákòótán nínú ọ̀rọ̀ Agbakoba, ó ní bá a bá wò dáadáa nínú àwọn ìpínlẹ̀ 36 tó ṣì wà, ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn ní ó tó ìpínlẹ̀ lásìkò tí wọ́n dá sílẹ̀ lọ́dún náà lọ́hùn-ún, tó sì jẹ́ pé di wákàtí yìí ni wọ́n ń rákòrò láti lè jẹ́ ènìyàn. Ó ní tí kì í bá ṣe ìrànlọ́wọ́ ìjọba àpapọ̀ ni
ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìpínlẹ̀ ni yóò máa tọrọ jẹ tọrọ mu o látàrí pé wọn ò ní ohun àmúyangàn ohun àlùmọ́nì tí wọ́n lè fi darí ètò ìṣèjọba ìpínlẹ̀ wọn. Ó wá ní ká padà sí ẹsẹ̀ àárọ̀ nípa ṣíṣe ìjọba èyí tí wọ́n ń pè ní ẹlẹ́kùn-ò-jẹkùn eléyìí gan lọ́nà àbáyọ sí ìṣòro orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí Àgbákòbà bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀. Gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì tó tún jẹ́ ọ̀kan gbòógì nínú ẹgbẹ́ òṣèlú PDP eyín ọ̀gbẹ́ni Ayọ̀délé Fáyòṣe òun mà ló ti bẹnu àtẹ́ lù ìdájọ́ ilé ẹjọ́ èyí tó wáyé lọ́jọ́bọ̀ tó kọjá o wípé kí wọ́n fi àyè sílẹ̀ fún àwọn ìjọba ìbílẹ̀ gbogbo láti máa gba owó ìṣòṣùwọ̀n wọn látọwọ́ ìjọba àpapọ̀ yàtọ̀ sí àpò ìjọba ìpínlẹ̀ tó wọ́ ọ̀hún dé sí kó tó lọ sí àpò ìjọba ìbílẹ̀ èyí tí wọ́n ní anọmọ kì í fọwọ́ nulẹ̀ bọ́wọ́ ọ̀hún bá ti dé sọ́pọ̀ ọwọ́ àwọn ìjọba ìpínlẹ̀ wọn yóò ti ra nǹkan kan mọ́wọ́ síwájú kan tó taari rẹ̀ sọ́dọ̀ àwọn ìjọba ìbílẹ̀ gbogbo lórílẹ̀‐èdè Nàìjíríà. Ayọ̀délé Fáyòṣe ni ó ní àlá tí ò lè ṣẹ ní ọ̀gbẹ́sẹ̀ ìdájọ́ ilé ẹjọ́ àti ti ìjọba àpapọ̀ yìí lórí wípé ó ní bàbá ní parọ́ tanra wa ó ní wíwà ní ipò àwọn alága ìjọba ìbílẹ̀ gbogbo kò ṣẹ̀yìn gómìnà àti àwọn tí wọ́n ń bẹ nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ó ní àwọn gangan ní alátìlẹyìn àwọn ni wọ́n yàn sípò ó ní kì í ṣe gbogbo wọn náà ní ìbò ló gbé wọlé bí kò ṣe wípé ọwọ́ agbára ń làwọn gómìnà ń lò láti mú àyànfẹ́ èèyàn tiwọn sí ipò alága ìjọba ìbílẹ̀ gbogbo tó ń ti ìfọwọ́sowọ́pọ̀ àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ó wá ní nípa ìdí èyí ó ní kò sí ẹni tó lè gbà kàtà lọ́wọ́ akítì ẹnìkan ò lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ. Fáyòṣe ni kò sí ẹni tó lè gba ìjọba ìbílẹ̀ kúrò lọ́wọ́ àwọn gómìnà gbogbo pẹ̀lú àwọn aṣòfin ìpínlẹ̀ wọn gbogbo nítorí pé àtiránmú gángan àwọn alága ìjọba ìbílẹ̀ kò ṣẹ̀yìn èékánná ti àwọn gómìnà. Ó ní nípa owó tí wọ́n wá ń sọ èyí tí wọ́n pè ní autonomy yìí tí wọ́n ní kí owó àwọn alága ìjọba ìbílẹ̀ kó máa lọ tààràtà sí àpò wọn láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ó ní àlá tí ò lè ṣẹ ni o nítorí wípé olóhun ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí òun sì ti mọ gbogbo ohun tó ń lọ o nípa owó ọ̀hún àti sísan tààràtà sí àpò ìjọba ìbílẹ̀. Ó ní kí ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ kí wọ́n má dára wọn láàmú kí wọ́n jó máa lo bẹ́ẹ̀ nítorí wípé àti kọ́ nítorí ètò ìjọba ìbílẹ̀ kò ṣẹ̀yìn àwọn gómìnà gẹ́gẹ́ bí Fáyòṣe bó ti sọ ò lórí ètò kan lọ́jọ́ àìkú Sunday níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò èròǹgbà àti òye rẹ̀ sórí autonomy èyí tí ìjọba àpapọ̀ àti ilé ẹjọ́ ò tí wọ́n ń dá ẹjọ́ rẹ̀ lọ́wọ́ báyìí. tó ẹ̀yin ará ẹ jẹ́ ká lọ rèé polówó egbògi tí wọ́n fi ewé àti egbò kójọ tó ń ṣara lóore S2 herbal mixture tí a wá bá lọ tá a bá padà dé ìròyìn fẹ́lifẹ́li yóò máa tẹ̀ sí ọwọ́ iwájú ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé lọ́kọ́ tí ń sọ lówó orí aya lájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òǹfà ìfẹ́. dérè ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn òfàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́ tọkọ ò lè gòkè lọ́wọ́ dérè tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya Orísun ló yẹ ká padà sí ká tọ́jú ara wa pẹ̀lú S2 herbal bitters fátẹ̀ kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn S2 herbal bitters 100% herbal tí ò lọ́tì kankan nínú pẹ̀lú ǹtẹ̀ NAFDAC S2 herbal bitters ilé-iṣẹ́ S2 ultimate holistic spiritual herbal remedy international limited ló ṣe 002 Park Street First Avance Junction Ọ̀lẹ́yọ̀ Ìbàdàn Ọ̀yọ́ State ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé shopping complex New Garage Ìbàdàn ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza Asunlẹ̀ Junction off Akala Express Ìbàdàn Ọ̀yọ́ State. fún ìkúnrẹ́rẹ́ àlàyé síwájú sí i tàbí tẹ́yìn gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153
tàbí kẹ́kàn sí +234 806 400 0204. bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Aba Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Aba Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. ẹ káàbọ̀ padà. Mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà oògùn aṣaralóore tí wọ́n fi ewé àti egbò ilẹ̀ wa tí wọ́n fi kó jọ. S2 Aba Mixture, ẹ̀yin náà lọ sí àwọn ààyè ìtajà yìí láti lọ rè mú kan lónìí. Ó dára fún ọkọ àti fún aya, ó sì dára fún akọ àti abo. Yóò ṣiṣẹ́ ayọ̀ lára wa o. Ìròyìn fẹlifẹli ń tẹ̀síwájú. Ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló ti tẹ arákùnrin kan èyí tí wọ́n fi orúkọ rẹ̀ pamọ́ báyìí lórí ìwà kòtọ́ kan tó hù pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 10 kan. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde, ìṣẹ̀lẹ̀ náà ló ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n ń pè ní Ọ̀pákò ní Adígbẹ́ nílùú Abẹ́òkúta lọ́sẹ̀ èyí tí ó kọjá yìí, níbi tí wọ́n ti ní arákùnrin àgbàyà ọ̀hún ó fi ẹgbẹ̀rún 2 náírà ó fi tan ọmọdébìnrin kan lọ sílé ìtura tó sì ṣe yùnkẹ́yùnkẹ́ pẹ̀lú rẹ̀. Wọ́n ní ìgbà tó dé ilé ìtura ọ̀hún, lára àwọn òṣìṣẹ́ ilé ìtura tó wà ní yàrá ìgbàlejò wọlé in ló sọ fún òun wípé òun retí ọmọ òun obìnrin kan tí í ṣe ọmọ ọdún 10 wípé bó bá ti dé kó wá bá òun nínú yàrá ilé ìtura èyí tó ti gbà tó sì ti sanwó rẹ̀ tó ń retí ọmọ náà. Wọ́n ní lẹ́yìn tí ọmọ òun dé tó wọnú yàrá tó arákùnrin yìí lọ, tí wọ́n ṣe ohun tí wọ́n ní ṣe tí wọ́n lọ, ní arábìnrin tó ṣiṣẹ́ ilé ìtura náà ló sọ làákàyè kalẹ̀ wípé kí òun ṣe àyẹ̀wò báwo ni bàbá yóò ṣe pe ọmọ wá sílé ìtura láti wá bá sọ ọ̀rọ̀ àṣírí èyí tó yẹ kí wọ́n sọ nínú ilé o. Èyí tó fà á kí arábìnrin èyí tó ń ṣiṣẹ́ nílé ìtura náà láti lọ ṣe àyẹ̀wò iyàrá ibi tí wọ́n lò, tó sì bá àlòkù rọ́bà ìdáàbòbò ń bẹ̀ èyí tó fi hàn wípé ó ti ní àjọṣepọ̀ pẹ̀lú ọmọdébìnrin ọmọ ọdún 10 náà, èyí tí wọ́n sì fi ọ̀rọ̀ ọ̀hún tó àwọn olùdarí ilé ìtura náà létí, tí wọ́n sì dẹdẹ arákùnrin náà èyí tí wọ́n ti mú báyìí tó ti wà lágọ̀ọ́ ọlọ́pàá tó ní ẹgbẹ̀rún 2 òun lòun fi mú ọmọ òun mọ́lẹ̀ tóun sì hùwà kò tọ́ pẹ̀lú rẹ̀. Nínú àwọn ọ̀rọ̀ tí àwọn arádùúgbò ń sọ, wọ́n ní kò ṣẹ̀ máa ṣe o, àsìkò òun ló tó fún tí ọwọ́ pálábá rẹ̀ tó fi ségi. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò elédè Yorùbá àti tòyìnbó eyín arábìnrin àgbà ọ̀jẹ̀ni Ayọ̀ Mọ́gàjí, ohun tí gbogbo wa mọ̀ sí Ìgbánládògì, ohun mà ló ti sọ̀rọ̀ jáde wípé ìgbéyàwó òun ti dàrú, ìgbéyàwó ọdún 13 eléyìí tó ní pẹ̀lú agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí Victor Ayọ̀délé Òdúlẹ̀yẹ. Ó ní ń gbọ́ pé ọdún 13 ni ìgbéyàwó náà ló ti forí ṣọpọ́n. Bẹ́ẹ̀ bá gbàgbé, gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti gbé jáde, Ayọ̀ Mọ́gàjí ló ti ní ọmọkùnrin làǹtìlanti kan eléyìí tó ti tó ọmọ 20 ọdún fún ọ̀kan nínú àwọn akẹgbẹ́ rẹ̀ tí wọ́n jọ ń ṣeré sinimá àgbéléwò. Arákùnrin ni Jíbọ́lá Dàbọ̀ eléyìí tó ní irùngbọ̀n funfun yìí. Wọ́n ní bàbá yìí ló bímọ èyí tó ti dàgbà, ọkùnrin ọ̀hún tó tó ọmọ 20 ọdún ló bí fún o, lẹ́yìn kó tó di wípé ó pàdé agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí ọ̀hún tí wọ́n sì ṣègbéyàwó lọ́dún 2006. Ó ní lẹ́yìn ọdún 13 tí wọ́n ṣe ìgbéyàwó náà, lóhun gbogbo ló forí ṣọpọ́n látàrí ọwọ́ lílù, ọwọ́ àbùkù èyí tó ní agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí Victor Ayọ̀délé Òdúlẹ̀yẹ tó fi máa ń kan òun. Ó ló máa ń na òun bí ẹ̀gúsí bàrà ni, kò sì ní ọ̀wọ̀ àpọ́nlé kankan fún òun tàbí àwọn obìnrin bí ti hùn kó kéré mọ́ tó. Ó ní nípa ìdí èyí ni wọ́n ṣe ní kí ojú má ríbi ẹsẹ̀ báyìí lògùn rẹ̀. Ayọ̀ Mọ́gàjí ní ìdí rèé tí òun fi mú ọ̀bẹ láti gé okùn ìfẹ́ tí ń bẹ láàrin òun àti Òdúlẹ̀yẹ, kí oníkálukú wọn kó máa lọ láyọ̀ àti àlàáfíà, kí ohun gbogbo kó sì lè máa lọ bí a ti kọ̀wé rẹ̀ ní ti dáadáa, nítorí wípé lílù lónìí lílù lọ́la, ojú àfọ́ ìfọ́tán yóò máa wò bàràbàrà ní. Ayọ̀ Mọ́gàjí sọ̀rọ̀ ilẹ̀kùn o.
tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí ti ṣọjọ́ ajé Monday títí ojúmọ́ ọ̀la tẹ́tùmọ̀ láǹfààní sọ́tún rẹ̀ mí mo gbà á ládùúrà wípé ilé òní ilé wa ọ̀nà òní náà wá fún mi Adénúgà lẹni tó múròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ mà ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.